Ṣe fún mi. Ṣe fún mi. Ṣe fún mi. Yes, Daddy. Ṣé èmi ni ó yẹ kí n tún wá máa lé ẹ kiri? Ìwọ tó nídìí nǹkan, ó wá mi, èmi ni mo tún wá ẹ. Wait, kí ló ń ṣe ẹ náà? I'm sorry, Daddy. You're sorry, Daddy's pet. Meanwhile, mo ti arrange pẹ̀lú GM. Kó lọ gba 250,000 lọ́wọ́ ẹ̀. And let me tell you this. Mi ò gbọ́dọ̀ rí ẹ kó wá sílé throughout this semester. Mi ò ní ju owó yẹn lọ. Mi ò ní ju owó yẹn lọ. Ṣé yẹn ò tó ẹ ní? Ẹ dúró ìgbà wo ló ń lọ sí school ọ̀hún, papa? Ọ̀la. Ọ̀la. Okay. Olówó aṣọ ẹ lọ. Olówó owó ẹ̀ lẹ́lẹ́ o. Bẹ́ẹ̀ni. How are you? Fine, thank you. In fact, o mọ̀ rìn. Sati ẹ̀ ṣe lè sùn. Yeah. Hello, GM. Yes, Shalafian. Kò sí problem. Yes, ó máa ṣe nǹkan fún mi. Bá mi arrange 10 million naira sí account àbúrò mi Àbẹ̀ní. Now a ṣe ń fún lówó. Yes, that same account. Fi 10 million naira síbẹ̀. Okay. No, má worry, tí mad office lọ́la àyànjú yẹn. Okay, all right. Yeah, Àbẹ̀ní. Mo ti arrange pẹ̀lú GM pé kàn fi 10 million sí account ẹ̀. Ẹ̀gbọ́n mi, 10 million naira wo kí ni? Má bínú, mi ò tí explain fún ẹ. Ṣé o rántí pé o mú mi lọ ra ilẹ̀ kan tí mo rà ní 10 million naira? Ṣé o rí ìgbà tí mo wá gbé àwọn òyìnbó mi tí a débẹ̀ pé okay, you know I bought it for the purpose of pé ká lè dá factory sílẹ̀. So àwa débẹ̀. Nígbà tá a wá débẹ̀, kò pẹ́ ni àwọn òyìnbó mi wá padà bá mi pé wọ́n máa conduct research lórí nítorí ṣo mọ̀ pé tí o bá fẹ́ kọ́ ilé ńlá bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣe text. No one detect pé gold wà nù lẹ́yìn. Gold? Kí lè wá fẹ́ ká ṣe? No one pé ó máa bẹ́tà pé kàtà. Èmi náà bá fi èjì kún ẹ̀ta, mo bá fi lo àwọn èèyàn. Eventually, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àríta for 500 million. And owó yẹn ti ṣe kẹ́ẹ̀sì àkáǹtì wa. Ìyẹn mo wá wò pé àbúrò mi tó ṣe wàhálà tó mú mi lọ ra ilẹ̀. Ó bẹ́tà kí n ṣe nǹkan kan, mo ṣe ní kan fún ẹ ní 10 million. Ẹ̀gbọ́n mi, ẹ fọ́nì gan-an. Báwo lẹ ṣe máa ra lẹ̀ ní 10 million naira? Tẹ̀dẹ̀ ta ní 500 million naira. Tẹ̀dẹ̀ wá fẹ́ mi ní 10 million naira. Ẹ rí pé gírídì gan ṣá. Ẹ jọ kí ni mo fi 10 million naira yẹn ṣe? Nílẹ̀ tó jẹ́ pé mi fún ara mi ni mo mú yín lọ rà á. Kò tó. Ṣé mo kí mo máa ń yín fi ṣá? Báwo lẹ ṣe máa fún mi ní 10 million naira nínú 500 million? Tó jẹ́ pé mi ni mo mú yín lọ síbẹ̀. Ṣé pé mi ni àfọ́ ẹ̀ ló ti mú yín lọ? Àbẹ̀ní, you are shouting at me. I'm shouting. Dúró, ṣé mi ò wú ọmọlúàbí tó? Mo dìídì wò yí pé òkè àbúrò mi o, ó mú mi lọ́ra rẹ̀ o, jẹ́ kí n fún ní 10 million, it's not enough for you. Ṣé tí bá fún mi 250 ṣọ́pọ̀ jù? Bẹ́ẹ̀ ni, tó bá dá sí méjì ṣọ́pọ̀ jù. Tí wọ́n ti wá sọ fún yín pé ẹ̀yin yín láti mọ lọ́wọ́ yẹn kọ́kẹ́ bẹ́ ṣe sí. Àǹtí. Kí ló ṣe ẹ́? Tí mo mú yẹn bá wà lórí dúró gan, kò ní dá sọ̀rọ̀ mi. Ṣe fún mi, relax. Àǹtí ẹ ni kò yẹ kó rí fín. Àbẹ̀ní, ìwọ náà wòṣẹ́. Sórí nísìnyí, òun sọ fún ṣe fún mi pé kó dákẹ́ ẹnu ẹ̀. Pé tí mọ́mí ẹ̀gọ́ bá wà lára kò tó láti sọ̀rọ̀. Bẹ́ẹ̀ tí wọ́n rí èmi fín lójú ẹ̀. How right ẹ̀gbọ́n mi. Wúrọ̀ ọ̀run tó sọ ọ̀rọ̀ tó heavy ni. Òun sọ pé wọ́n á lọ lẹ́yìn mi. So, o fẹ́ kí n kú àbí? Èmi ò ní pa yín. Àbẹ̀ní ó lè ní ẹ. Ẹ̀yin kan ló lè. Ẹ̀yin kan ló lè. Tẹ́lẹ̀ bá fún mi ní in fact gbogbo òyìnbó kan ló fẹ́ gbà. Tẹ́lẹ̀ bá fún mi ẹ wo. Mo pàlù fún yín. Daddy ẹ̀gbọ́n nǹkan tó ń sọ ni. Wọ́n ní pé ẹ̀yin náà ti máa náwó yẹn. Ṣe fún mi, ìwọ relax. Mo mú Àbẹ̀ní dáadáa bí ẹni mowó. Ẹnu lásán ló níbi ìtajà kára. Kò lè ṣe náàdà. Èmi á handle situation ìwọ máa lọ sí school tiẹ̀. Ṣé ìwọ? Lọ rí GM. Èmi jáde lọ. Bye bye, Daddy. All right, there.
ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ilé ayé asán. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Ẹ wo ọmọ ọlọ́rọ̀ bó ṣe ń jìyà láyé. Ọmọ ẹlẹ́ran ìyẹn ń jẹ́gun ẹran. Ọ̀rọ̀ ayé ayé àkàmùkà tán. Ayé nàmọ náyé wá tún wá náà ẹ̀ nàmọ. Ọ̀rọ̀ ayé ẹ̀rù ádámọ̀ ń bà mí o. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Asán mà ni o. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Ká má ṣe jẹ́jẹ́ láyé. Mo fẹ́ dọ́gbọ̀n ilé ayé asán. Orí ló mọ lọ́la mú mọ́. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Olúwa tún mi ṣe Olúwa tún yín ṣe. Ọ̀rọ̀ mi àtayọ̀ bó pẹ́ bóyá. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Asán mà ni o. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Ẹ má sáré ọ̀la láyé. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Orí tó máa dọ́là láwọn ló mọ̀. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Orí mi gbà mí o. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ilé ayé asán. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Ẹ wo ọmọ ọlọ́rọ̀ bó ṣe ń jìyà láyé. Ọmọ ẹlẹ́ran ìyẹn ń jẹ́gun ẹran. Ọ̀rọ̀ ayé ayé àkàmùkà tán. Ayé nàmọ náyé wá tún wá náà ẹ̀ nàmọ. Ọ̀rọ̀ ayé ẹ̀rù ádámọ̀ ń bà mí o. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Asán mà ni o. Ìràkìtà ẹ̀dá láyé o asán ni. Ká má ṣe jẹ́jẹ́ láyé. Mo fẹ́ dọ́gbọ̀n mo fẹ́ dọ́gbọ̀n ilé ayé asán. Orí ló mọ lọ́la mú mọ́. Ìràkìtà ẹ̀dá láyé. Àwọn kan ló lé wa wọnú igbó ibi tá a ti wá ń tẹ̀ láti sá jáde síta. Òun làbúrò mi wá tẹsẹ̀ bọ́nú kòtò kan. Irin kó bá ìwà mú lẹ́sẹ̀ mo wá fọ̀ọ̀sẹ̀ open sódà a máa lè kọjá. Àtìgbà yẹn náà ló ti ń sunkún. Tọ́pẹ́ oníṣọ̀ ni àyín ò mọ̀ omi sórí ibi tẹ́ ẹ gbégbà yọ yìí àìgbàbẹ̀ bẹ́ẹ̀ yóò bá jẹ́yàn tó tóyàn kì í gbanú ẹ̀yìn oko yìí ẹni lóko yìí àrẹ̀mú lóògùn ká anamọ kí yẹ ẹ̀ tún nà anamọ kí yẹ ẹ̀ tún nà ni kì í bí bí èèyàn kan ṣeré ìmọ̀ ọ̀dọ̀ ẹ̀ pọ́pẹ́ ni pọ́pẹ́ tó tẹsẹ̀ bọ̀ yìí pọ́pẹ́ oníṣọ̀ ni wọ́n ti rẹ̀ ẹ̀rẹ́ pọ́pẹ́ ni wọ́n gbìyànjú elédùà ni ó lẹ̀mí ẹ̀ o pẹ̀lú ohun tó tẹsẹ̀ bọ̀ yìí elédùà ni ó lẹ̀mí mo sì fẹ́ wá ìwé kan ni ọ̀dà ṣé àgbọ̀mọlà náà kú ní ṣe olúwe ọ̀dà ìwọ bọ́ báyìí. ẹ wo ọmọ ọlọ́rọ̀ bó ṣe ń jìyà láyé ọmọ ẹlẹ́ran ìyẹn ń jẹ́gun ẹran ọ̀rọ̀ ayélẹ̀ ayé àkàmùkà tán ayé nàmọ́ náyé wá sí wọn náà ẹ̀ nàmọ́ ọ̀rọ̀ ayélẹ̀ ẹ̀rù ádámọ̀ ń bà mí o. ìràkìtà ẹ̀dá láyé o. àǹtí mi
láti inú ẹjọ́. Pẹ̀lẹ́. Bàbá. Pẹ̀lẹ́. Ọlọ́run jẹ́ kẹ́mi. Pẹ̀lẹ́. Bàbá ayé malẹ̀. Elédùà tí ó wà lẹ́yìn ẹ̀ ló ní kí n réwé yìí. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Oró òun ti fẹ́ gòkè kò sí ní gòkè òun rẹ̀. Ó dà báyìí. Lọ́wọ́ kó báyìí. Kóró pẹ̀sẹ̀ kó tú ọ. Ó dà báyìí. Ẹyin òun rẹ̀. Bá a bá dáná bó bá jòjòjò tán akérú eru rè gbẹdẹgbẹdẹgbẹdẹgbẹdẹgbẹdẹgbẹdẹgbẹdẹ ní ọ̀nà kókò lágbàlá àìrí pa omi o bá a bá ṣá omi lọ́gbẹ́ àní rí pa ẹ̀ wọ́n mọ̀ rí pa òró yìí mọ́ wọ́n mọ̀ rí poró pọ́pẹ́ yìí mọ́ gbogbo oró tó wà ń bẹ̀ ọjáde kọ́mọ ṣe ọ ní nǹkan kan. tó eru oore o òun mo kù sójú ọgbẹ́ yìí o gbogbo oró tó wà lára pàkúté tó tẹsẹ̀ bọ̀ yìí kọ́mọ ṣe ọ ní nǹkan kan mọ́ mo ti kéérú tútù lé báyìí. kọ́tù ọ oore o ewé kótù kó bà rè kótù kó bà ọ kó rọ̀ ọ wọ̀. ọtán filẹ̀ bọ́ bá fi lè sùn báwọn nígbà tí ọba fi jí ẹ̀ lè rí nǹkan kan mọ́. Ẹ ṣé gan-an sá ẹ wò gbogbo ibi táwọn ọmọ yín bá lọ ní tí máa pàdé aláàánú ẹ̀yin náà ní kú báyìí ẹ̀ẹ́dẹ̀ ní rógun wàhálà kankan. iná mi dùn ẹ ti ẹ̀ mọ̀ rẹ́ wú ẹ̀yin Táyọ̀ ṣe fún mi àbí báwọn kọ́ inú mi dùn ọmọ nìyí ẹ̀yin ẹ wò ẹ̀yin náà wà ní ṣìṣe ẹ̀ ní ṣílẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ti ṣe fẹ́ kú lọ́dọ̀ mi báyìí tẹ́ ẹ fẹ́ mọ jáde lọ kò ní ẹ sí wàhálà Táyọ̀ ọ̀tọ̀ ẹsẹ̀ ọ̀hún ló ti sàn yìí mo sọ fún yín mo ní ẹ wò bá a bá ṣa omi báyìí àbí Táyọ̀ bá a bá bu omi ṣé èèyàn mọ́ ń rí pa ẹ̀ náà àìrí iyún lẹ́ẹ̀fì mọ̀ wípé Oòduà làwa Oòduà ni wá tọkàntọkàn iyún lọ ṣe jẹ́ pé ẹ̀yin àbúrò mi Ganiu Ádámù tá a fi ṣàṣojú àwa tọkàntọkàn tá a jọjọjọ ẹ rí pa àánú ni gbogbo ọmọ tó bá jọmọ Oòduà tó jọ Oòduà tọkàntọkàn tó o bá ti lè ṣàánú kó o yàgò fún ibi ìyún ní pé o kì í ṣe Oòduà tọkàntọkàn ṣíṣàánú ló ṣe pàtàkì jù ẹ̀yin náà ẹ wá mọ̀ ṣàánú bẹ́ẹ̀ bá rí èèyàn kan tó bá wà ní ìṣòro ẹ ràn lọ́wọ́ ìyún ni wọ́n ń pè yàn ní ọmọ gidi ni wọ́n ń pè ní ọmọlúwàbí ni wọ́n ń pè lóòdùà ṣùgbọ́n ká mọ̀ ṣe jẹjàgírí ìyún kì í ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ àlọ́ yín ò da àlọ́ yín tiẹ̀ ti da àbọ̀ yín yóò tún sún bẹ́ẹ̀ ti ṣe wá kó lọ́dọ̀ èmi tẹ́ ẹ fẹ́ mọ̀ lọ yìí ẹ ní ṣìṣe ẹ ní ṣílẹ̀ tẹ́ o ìtẹ́lẹ̀ yín ò ní báráyé nu ọmọdé ni àgbà ni wọ́n mọ̀ ṣe é láàánú tó kò jù báwọn lọ ẹ mọ̀ lọ. ó dàbọ̀ ó dàbọ̀ ó yé mi ẹ lówó ọkọ̀ lọ́wọ́ èmi gan ti mọ̀ àwọn ò ń ṣe bàbá burúkú ọ̀dà ìjà ṣe báyìí ẹni tó bá mà ti wá olùnàgùn náà ni wọ́n mà ti lọ ẹ̀. ìrẹ́ náà gbà tiẹ̀.
ẹ wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ní sórí burúkú o ẹ mọ́ jà sí o lọ́tọ̀ọ̀tọ̀ kò fún yẹn o ó di ìgbà kan náà kójú ọmọ kàtúrí o ìpàdé ayọ̀ bí ó ń bàrà mi kọ ya fún mi yóò pé ìpàdé ayọ̀. sọ rí ohun táwọn ọmọ ọlọ́kọ̀ yìí ṣe ṣé wọn náà rí i wọn ò kó owó wá báyìí bó ṣe ṣe ń jẹta náà lọ sí ti fẹ́ ṣe lénìí èmi ò yarí fún ọ o ìwọ lọ ń pẹ̀tù sí mi inú láti yẹ èmi ò yarí fún ọ o. ẹ wo ọmọ tó dé ẹja ní sùúrù. ọmọ tó dé òsì wo ló ń sọ ọ̀dà náà èmi ò ní táìmù tí ń fi dúró ráyè bọ́ bá ti dé kọ́ gbowó kọ́ kó bẹ́ẹ̀ mi ń gbòòrò torí mi níṣẹ́ ti ń ṣe o gbowó o mọ́ lọ sí làwọ̀ lọ́pẹ́ o. owó báyìí. ìpè ní ó pa wọn lónìí bí òun bá ilé kówó mi wá ló sì. mọ́tò Ìbàdàn ni. sẹ́ẹ̀rì ọjọ́ márùn-ún tí ń sọjọ́ ọjà lọkọ̀ Ìbàdàn máa ń há àyìn láti wá kó èrò a sì ṣe kankan já níjẹta ẹ lè rí o ibo lẹ ti á ná. abúlé alápákó ni. alápákó lè lọ bó lẹ ṣe débi. ọ̀kadà ló pé wá wá síbẹ̀. ṣé ẹ fẹ́ gbọ́ wàhálà ẹ̀ tún lè rọ́kadà padà sọ́hùn. ibi tó dénú èwe ni ewì. ọkọ ẹ má lọ. èmi ló dé àìdé mi lé àlejò ń dúró èdè mi lé. ọkọ ẹ jọ̀ọ́ ẹ ṣe jẹ́ ká wà lọ́dọ̀ yín títí ọjọ́ ọjà tó máa fi dé yẹn. kẹ́ ẹ wà lọ́dọ̀ mi kí n gbà yín sílé mo rò pé orí yín ti yé. ọkọ ẹ má lọ ẹ jọ̀ọ́. ìwúrí omi ló dé tẹ̀yìn ń gbọ̀n kí ló dé. ọkọ ẹ jọ̀ọ́. ẹ wá o ṣé ìjàlè. rárá ẹ mọ̀ pé ojú ló ń rojú ṣàánú. bẹ́ẹ̀ tí ẹ jalè kò mọ̀ kan mi o ẹ má lọ fojú kinní wè mí o ọmọ ògbóyè lè mí o èmi sọ ọmọ abúlé fún o bẹ́ẹ̀ bá lọ jalè lémi á sùn yín ni o. sẹ́ẹ̀rẹ̀ ṣàṣẹ́wó. rárá. lójú tiẹ̀ ló já sẹ́wó ẹsẹ̀ ilé ọlọ́run ṣàánú mi o mọ̀jẹ̀ ń sìyàn gbèsè lé o ẹ ṣàkóso kẹ́ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ wọ́kọ̀ Ìbàdàn. ọlọ́run jẹ́ ìṣòro wọ́kọ̀ Ìbàdàn ẹ dé bàdàn ló ẹ mọ̀jẹ̀ ń sọ̀rọ̀. ara mi mo ti tú gbogbo àpò mi gbogbo lẹ́lẹ̀ gbogbo bíbá mi mo ti tú mo rò ó bẹ̀rẹ̀ fún mi lówó. ṣùgbọ́n o ti careless jù. awi ẹyẹ mọ argumentation mọ oje ẹsẹ mọ argument báyìí kí ni mo ń ṣe ń ná ayé hagi làbúlé wa ń bí o ṣe bó òwò ni mo ń lọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi sìn eré ìwòwò yá wa bí n bá sì ti rí yá ẹ mọ̀ lọ Ìbàdàn yẹn ń lọ ni àmọ́ ẹ lè lọ lónìí o. ẹ mọ̀ pé tá a bá lọ lé ni mọ́ ó di 5 days time ká tó tún lè lọ. kò lè di 5 days time ẹ lọ lónìí ní kókó mò ń bọ̀. ẹ mọ̀ já o ẹ mọ̀ argumentation o. mo ní bẹ́ẹ̀ kó yẹn fún mi ẹ kó fún mi ẹ lẹ́yìn kí bọ̀dà mọ̀gòdé kó máa wò mí bíi pé mo kí á lẹ́sìn sí ẹ kó yẹn fún mi o. alágbàlá ní ti ṣé o mọ̀ pé dúró ná a ní ọmọ ìfi síbi sínú rẹ̀. bó bá ṣe kí ni mo. sọ́ọ̀rì gbogbo ara ohun tá à ń sọ náà nù
àìlẹ́bà lè sponsor rẹ̀ ṣé ní Èkó state àwọn èèyàn fi ọwọ́ mu gàrí. àtẹ́lẹwọ́ yẹn náà ń jẹ. àtẹ́lẹwọ́ òsì wo ni ìtàn ní jẹ síbí la máa fi mu gàrí l'Èkó state. ọkọ̀ asọ́ra rẹ̀ dára abúlé kalẹ̀ ọmọ gbọ́dọ̀ là wà. ẹ káàbọ̀. ẹ pẹ̀lẹ́. ọmọ Èkó kí sáwọn àlejò rẹ àwọn ni wọ́n yìí lọ. wọ́n yìí lọ kọ́lọ̀ mọ́ fi ohun tá à ń rò báwọn yìí tá à ń rò jọ ni. wọn ò lè lọ àlówó ọkàn wọn sọnù. owó wọn rọrùn. náà ṣe ó sọnù ó sọnù jẹ́ máa lọ. alágbàlà sí orí rẹ dọ́ta tó fi lè lẹ́sìpọ̀sọ̀ ara ìmọ̀ lẹ́sìpọ̀sọ̀ rẹ rèé o kálọ̀ lẹ́sìpọ̀sọ̀ ni kálọ̀ ti dé Èkó state Ìkẹjà state Bariga state àti Somolu state ọmọ pé ojú ìra rẹ wà kó mọ yan ojú ìra rẹ wà kó mọ yan. ikú mọ̀gájí wúrúwúrú jẹ́gi mọ̀ mọ̀ bó wà ní ilé kékeré náà kọ fẹ́lẹ́fẹ́lẹ́. sọ́wọ́n mọ̀ kọ́ ọmọ yẹn lẹ́sìpọ̀sọ̀ ni ẹ̀sìpọ̀sọ̀ rẹ̀ kéré kégbó. òkè bẹ́ẹ̀ ni bí n tí báyìí inú egun ní lọ. kò gbó ẹ̀gbọ́n rẹ̀ ló gbó tí olúwa sì nu. ẹ̀gbọ́n rẹ̀ ló gbó tó olúwa sì nu. ọ̀dà.
ṣe Ìbàdàn. Mo ti bàyé wọn jẹ́ àfi bí ejò. Àwọn lórí burúkú wọn ni tó wọ̀ tí kò lọ sí. Ọkọ mi, kí ló ṣẹlẹ̀? Ta ló ń bèrè àbúrò rẹ̀ lọ́wọ́ rẹ̀? Àbó sí orí ni. Bóyá sọ. Ìjọ. Kàdámbà bẹ́ẹ̀, ta ló ń bẹ̀? Mo ní ọ̀sùn. Ọkọ mi. Kò ṣọwọ́ dábẹ́. Ṣọwọ́ dábẹ́. Ẹni ta ní kó kíni lẹ́yìn fẹ̀gùn. Ẹni ta ní kó fẹ́ ní lójú fata sẹ́nu. Ṣé o ọmọ kan for that matter? Bí alábàgbé ní sọlẹ̀ kékeré a máa ń rí ẹni. Látàárọ̀ ẹ kàn ń sunkún ẹ̀dẹ̀ kan tó ṣẹlẹ̀ fún mi. Èmi ò láìkẹ́ lẹ́bàá tí nǹkan tó ṣẹlẹ̀ mi náà máa sunkún ní ìsìn. Ẹ káàárọ̀. Bóun lè dé. Ẹ káàárọ̀. Káàbọ̀. Ó ti ẹ̀ gbọ́ ni. Ìyàlẹ́nu kan ló máa ṣẹlẹ̀ lánàá. Ǹjẹ́ wọ́n lè gbàgbọ́ pé bí mo ṣe jókòó sínú ilé òun lèkúté kan bá kọjá fúrù nínú gan tí ń mú ọrùn rẹ̀ báyìí kùrù tó máa owó yín ló pọ̀ lẹ̀. Mọ̀dọ̀ mi kò tí yẹn possible ni. Ó pọ̀ kì í sí ohun tí yẹn possible lábúlé tiwa. Mọ̀dọ̀ mi kò sí ìṣẹ̀lẹ̀ máa ń gbé jáde. Sẹ́wárí ohun tí ó ṣẹlẹ̀ báyìí ni pé ẹ wá gba owó yín ẹ mọ̀ lọ Ìbàdàn torí ẹ nídìí láti mọ̀ lọ. Wo ilé ti ṣú àti pé àtúnṣe máa ní láti dúró di 5 days time ká tó lè rí mọ́tò. Ẹ mọ̀ lè dúró mọ́ ẹ mọ̀ wáì ní pé ẹ lè rọ́kọ̀ tí ó gbé yín lọ lónìí. Ó mọ̀kàn wò mí kẹ́ẹ̀kan wà bá mi ṣeré lábúlé lásán ni. Ẹ mọ̀ ro gbogbo yín o ó kàn wọ̀n mí lásán ni bá a wí àákù bá a sì wí náà ọ̀run là ń lọ. Ó wù mí ni o kò sí. Kí ló ń sọ lẹ́nu? Báwo ló ṣe expect Kádélé? Ṣé o rí pẹ́jọ́ ti lọ ni? Àǹtí ìpè ṣé ń bọ̀ mọ Èkó sọ̀rọ̀. Fílẹ̀ o ọmọ ń bọ́ ọmọ sí i lọ́wọ́ ni ọmọ ń bọ́ ọmọ sí i sọ fẹ́ rí i sọ fẹ́ gbọ́ sórí abúlé yìí àwọn ìwájà wọ́n tọ́ mi ń jà bí mo sì wà yìí lásán sọ̀rí ìmúra mi ìyàwó mi ń bọ̀ sí ẹ̀yà tètè mọ́ lọ. Ìwọ irú ẹ̀ náà níyàwó. Kí ni ń ṣe ọ́ sọ̀rọ̀ pé ìtorí rẹ̀ níwà rúró dọ́dọ́ ní tí ń kọ̀ dúdú báyìí sọ̀rọ̀ pé ìyàwó tèmi ń bọ̀ látẹ̀kọ̀ ni ìwọ níwà múra fún báyìí ìmúra tó dùn tó báyìí ìwà wíwọ níwà fi kíla ìyàwó mi Èkó ló ti ń bọ̀ o kò sì gbàgbẹ̀rẹ̀ wèrè ní o tó bá bá yín bí yóò bẹ orí yín dànù ni o wọ̀ padà wọ̀ mi gbọ́wọ́ rẹ̀ ẹ mọ̀ lè kó ẹ mọ̀ wọkọ̀ lámùkìlọ̀ fún yín o. Bọ̀dọ̀ mi kò ṣe torí ẹ̀ lè ṣe wá wọ́ zèpù yín. Sípù wọ̀tẹ́fà òjì. Àǹtí mi náà láti fẹ́ hàn mí sí. Ẹni ta ní kó kíni lẹ́yìn fẹ̀gùn sán. Ẹni ta ní kó fẹ́ ní lójú fata sẹ́nu. Ó mà ṣe o. Má bínú yóò ṣiṣẹ́ èyí ṣe. ẹ̀yin àbí ẹ dákun ẹ bọ́lẹ̀ mo fẹ́ ṣe kinní ni ẹ dákun. bá mi sán mọ́ bẹ́ẹ̀ ni. Bàbá ẹ wá. Ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀? Akúrò yìí la fẹ́ kúrò níbi torí Ọlọ́run. Ẹ kí tó sí mọ́tò yìí máa bàjẹ́ láti gbàtà sí kúrò ní gáràjì ni. Kì í ṣẹjọ́ mi àwọn tí sì ń ṣe iṣẹ́ ọ̀rọ̀ kan tó le bíi jásíkẹ́ẹ̀tì bíi bátìrì náà ní jẹ́ yìí sì jẹ́ yóò ti jẹ́ lágbára Ọlọ́run. Ẹ dúró ẹ wo táìmù tá a ti kúrò ní ibùdókọ̀ àjẹ́ tí débi tá a lọ torí Ọlọ́run ìwé la fi débi tá a lọ lọ. Ẹ ní sùúrù ṣebí ọkọ̀ táwọn wò yìí ẹ́ńjìnì máa ń yọ lẹ́nu ń gbà mí táyà bá tiẹ̀ wà lọ́kọ̀ lé ṣé bá ń tẹ́lẹ̀ ẹ̀rọ ataládùúgbò ẹ́ńjìnì ń sọ fún ìyẹn tí fi yọnu. Pé ẹ gbádùn ṣé bẹ́ẹ̀ ṣe nínú ọ̀rọ̀ ẹnu yín ṣe rí ẹ̀kúkú lọ́rọ̀ gidi lẹ́nu tẹ́lẹ̀. Mo jẹ́ ọtí. Ẹ jẹ̀yìn kì ẹ jẹ́ kì í jì ẹ kò ṣe lọ́jà. Àǹtí ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ ní sùúrù. Bàbá àgbàlagbà kì í ṣòro bí èwe náà tá a bá máa wò ó sìn ẹlẹ́ǹkẹta tí mọ́tò yìí ti takú ni ó tó kí wọ́n kanra. Ẹ jẹun
bàbá kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. ìṣe ilé ẹ̀ṣẹ̀ a ní kí ló fẹ́ ṣẹlẹ̀ ní ẹ̀ṣẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ jáde pé gbogbo la wà. nǹkan ṣáà kò ń bè lágbára Ọlọ́run ẹ dákun. wò náà ní kúrò a ní kí ló fẹ́ ṣẹlẹ̀. tẹ́rí tí n bá ti wọnú ọkọ̀ yìí nìsín tí n bá ti gbìyànjú láti jẹ́ jìjì yóò ṣiṣẹ́ lágbára Ọlọ́run. ó dá yín lójú. yóò ṣiṣẹ́ ẹ má bínú. ìṣe. lọ́rọ̀ lẹ́nu bàbá ẹ̀ dájú. ní kíni ẹ wà àǹtí mi èmi ò láìkẹ́ o èmi ò láìkẹ́ Túndé ẹ mọ bí ta ti ń tírèsì páànù yìí páànù lásán là ń tírèsì pọ̀ ẹ mọ bí ta ti ń tírèsì ẹ̀ bọ̀ èmi ò lọ́mọ o ẹ jẹ́ ká ètè ìjókòó síbẹ̀ yẹn mi ò lọ́mọ mi lọ́mọ àwọn nọ́mbà 20 kìíní kan kiri. ó dé ní sùúrù mú mọ̀ pé àdúgbò wọn nìyí but àwọn ilé yẹn wọ́n ń jọra wọn ṣé àṣà ní sún sáàrin títì. ó rò pé ó lè jẹ jù mí. ìbá ẹ wá mi là ọba yẹn borí bẹ́ẹ̀ gan ni àìlú ẹ̀kẹ́.